Àwọn àgbà bọ̀ wọ́n ní òjò kì í báni lábà ká máa jìjàdù ọ̀rọ̀ sọ, kémi sọ, kíwọ sọ, ọ̀tá ta ọ̀rọ̀ lọ́fà, bá a bá sì ta ó di dandan ká tọ̀ ọ́. Bá a bá wá rẹ́ni tó ta tí ò tọ́ tiẹ̀, àfàìmọ̀ kó má padà wá dẹran nídìí. Yorùbá jogún àṣà tó péye tí ò lábàwọ́n. Ká fi ọ̀rọ̀ pòwe ṣèbọ́ba Aláòràbí ló fi jíìkì wa nílẹ̀ Yorùbá. Yorùbá ti kún fún làákàyè jù. Alọ́lá, aláṣà, arẹwà, aníbí, aníran, atúnítàn. Ìtàn sì ní dàrọ́bá, àrọ́bá sì ní bàbá àtàn. Ìtàn òrìṣàrà ìbí Ògúndàmọ́lá Ògèdèngbé Agbógungbòrò tilẹ̀ Ìjẹ̀ṣà ni àwọn olólùfẹ́ wa gbọ́ ni wọ́n ní ká sísọ lójú ìtàn ọdẹ àti jagunjagun Tìmì Àgbàlé Olófà Iná ti ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Jagunjagun kan bẹ nígbà ìwáṣẹ̀ tó sì tún jẹ́ ògbójú ọdẹ pẹ̀lú ní ọdún 1500 in the year 1500 tí orúkọ àbísọ rẹ̀ ń jẹ́ Tìmì Kúbọlájẹ́ Àgbọ̀nràn tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì mọ̀ sí Tìmì Àgbàlé Olófà Iná ti ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Orúkọ bàbá rẹ̀ ń jẹ́ Lálémọ. Wọ́n bí Tìmì Kúbọlájẹ́ sí ìlú Ọ̀yọ́ Ilé. Ó ṣèwé nílùú Ọ̀yọ́ Ilé, ó sì tún ṣe ọ̀dọ́ pẹ̀lú. Ó jẹ́ ọdẹ tọ́wọ́ rẹ̀ sì máa ń dẹ fún ẹran. Ọ̀pọ̀ ènìyàn ló mọ jagunjagun àti ọdẹ yìí gẹ́gẹ́ bí Olófà Iná nítorí ọfà tó máa ń yọ iná ló máa ń lò láti fi ṣẹ́gun ọ̀tá rẹ̀ àti ẹran nígbó. Tìmì Àgbàlé Olófà Iná ní ọ̀rẹ́ tímọ́tímọ́ ní ìlú Ọ̀yọ́ Ilé lásìkò Aláàfin ìkẹta tí ń ṣe Aláàfin Ṣàngó. Ọ̀rànmíyàn, ọ̀kan láàrin àwọn ọmọ Odùduwà, ní Aláàfin àkọ́kọ́, Aláàfin Àjàká nìkejì, Aláàfin Ṣàngó nìkẹta, Aláàfin Àjàjà ní Aláàfin kẹrin nílùú Ọ̀yọ́ Ilé nígbà ìwáṣẹ̀. Ṣùgbọ́n lásìkò tá à ń sọ yìí, Aláàfin Ṣàngó ló wà lórí àpèrè nígbà náà lọ́hùn-ún. Orúkọ ọ̀rẹ́ Tìmì jẹ́ Gbọ̀ǹkà Ẹ̀bìrì. Gbọ̀ǹkà kò kí ń fi ọfà jà ní tiẹ̀, ṣùgbọ́n ó ní òògùn àti àṣẹ tó gbóná ju èpè àǹjọ̀nú lọ. Èyí lòun máa ń lò fi ṣẹ́gun àwọn ọ̀tá rẹ̀. Ayọ̀, ohun ìdùnnú àti ìfẹ́ ló ń jọba láàrin àwọn akọni àti jagunjagun ní ìlú Ọ̀yọ́ Ilé nígbà náà lọ́hùn-ún kó tó wá di wípé ìwà àti ìṣe èèyàn bẹ̀rẹ̀ sí ń farahàn tí ìkùnsínú àti èmi jù ọ́ ìwọ òjò mi bẹ̀rẹ̀ sí ń jẹyọ. Aláàfin Ṣàngó tí ń ṣe Aláàfin ìkẹta nílùú Ọ̀yọ́ Ilé wá rò wípé Tìmì Àgbàlé Olófà Iná àti Gbọ̀ǹkà Ẹ̀bìrì lè pa òun nítorí ipá Aláàfin gan kò ká wọn mọ́. Èyí ló jẹ́ kí Aláàfin Ṣàngó wá rò pé kóun rán Tìmì Kúbọlájẹ́ Àgbọ̀nràn Olófà Iná níṣẹ́ dé tòrótòró nítorí òun ló le jù láàrin àwọn ọ̀rẹ́ méjì yìí. Àsìkò ìgbà náà jẹ́ àsìkò tí àwọn agbésùnmọ̀mí tó ti ilẹ̀ Ìjẹ̀ṣà wá máa ń dá àwọn oníṣòwò lọ́nà láàrin ìlú Àrà àti Awó ní ìpínlẹ̀ tó di Ọ̀ṣun lónìí. Pẹ̀lú ìgbàgbọ́ pé àwọn agbésùnmọ̀mí máa dá ẹ̀mí Tìmì Àgbàlé Olófà Iná légbodò, Tìmì Àgbàlé Olófà Iná ò kúkú fúnra pé iṣẹ́ ikú ni Aláàfin rán tó sì jíṣẹ́ ọba láì wẹ̀yìn wò pẹ̀lú òun àti àwọn ọmọ ogun rẹ̀. Tìmì gbéra nílùú Ọ̀yọ́ Ilé láti lọ jíṣẹ́ ọba. Ó dé agbègbè náà ló bá tẹ̀dó sí abẹ́ igi kan tí wọ́n ń pè ní Ẹdẹ, èyí tó wà láàrin ìlú Àrà àti Awó. Igi Ẹdẹ yìí la fi wá ń pe agbègbè tí Tìmì Àgbàlé Olófà Iná tẹ̀dó sí yìí ní ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun títí di òní. Gbàrà tí àwọn agbésùnmọ̀mí tó máa ń ti ilẹ̀ Ìjẹ̀ṣà kófìrí Tìmì Àgbàlé Olófà Iná bí wọ́n ṣe sá sẹ́yìn rèé, tí àwọn oníṣòwò tó ti Àrà, Awó àti àwọn oníṣòwò tó wà ní ìgbèríko káàkiri sì fẹ̀rẹ̀ lórí òróòró rèé. Tìmì Kúbọlájẹ́ Àgbọ̀nràn wá rò pé kí òun padà sílùú Ọ̀yọ́ Ilé níwọ̀n ìgbà tí àwọn agbésùnmọ̀mí ò dààmú àgbègbè náà mọ́. Ló bá ránṣẹ́ sí Aláàfin Ṣàngó wípé ṣé òun lè máa bọ̀ wá sílé. Aláàfin Ṣàngó bá dá lóhùn pé kó dúró sí agbègbè náà kó sì máa gbowó ẹyọ 5 bí owó ibodè láwọn agbègbè yìí kó sì máa mú ìsákọ́lẹ̀ wá fóun. Tìmì fi ìsákọ́lẹ̀ ránṣẹ́ sí Aláàfin Ṣàngó fún ìgbà díẹ̀. Nígbà tó yá, kò fi ìsákọ́lẹ̀ ránṣẹ́ sí Aláàfin mọ́. Èyí ló jẹ́ kí Aláàfin Ṣàngó rán ẹ̀ṣọ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Tọba Làágọ́ sí Tìmì láti lọ wádìí ohun tó ṣẹlẹ̀ tí Tìmì fi dáwọ́ sísan owó ìsákọ́lẹ̀ dúró. Tìmì wí fún Tọba Làágọ́ pé kó sọ fún Aláàfin Ṣàngó pé òun ò san owó kankan mọ́, kí Aláàfin di Ọ̀yọ́ Ilé mú kí òun Tìmì náà sì di agbègbè Ẹdẹ mú. Inú Aláàfin Ṣàngó bàjẹ́ sí ọ̀rọ̀ yìí ló bá rán ikọ̀ ọmọ ogun kékeré kan láti lọ kọlù Tìmì ní ìlú Ẹdẹ. Bí Tìmì ṣe gán ní ikọ̀ ọmọ ogun kékeré ló bá lù wọ́n bí ìlú bàrà. Ìfẹ́ à ń fẹ́wé eré tètè lẹ́sẹ̀ wèrè. Eré ni ikọ̀ ọmọ ogun kékeré bá dé ìlú Ọ̀yọ́ Ilé. Ojútì ńlá ló jẹ́ fún orí adé Aláàfin Ṣàngó
Tí Tìmì bá fi lè ṣàṣeyọrí láti má san owó ìṣákọ́lẹ̀ mọ́, bẹ́ẹ̀ ni àwọn tóun fi ṣe olórí káàkiri àwọn agbègbè náà sì máa ṣe. Kàkà kí iṣẹ́ ikú tóun rán Tìmì láti lọ kọlu àwọn agbésùnmọ̀mí lọ́rùn àṣàǹtẹ̀ líle ló tún le sí i, tó sì tún fi owó ìṣákọ́lẹ̀ òun yọ ẹ̀kẹ́ nílùú Ẹdẹ. Èyí ló jẹ́ k'Aláàfin Ṣàngó pe àwọn Ọ̀yọ́mèsì rẹ̀ láti gbóhùn lámọ̀ràn lórí ọ̀rọ̀ Tìmì láti lè mú kúrò lọ́nà. Àwọn Ọ̀yọ́mèsì ìgbà náà gba Aláàfin Ṣàngó lámọ̀ràn pé ẹnìkan ṣoṣo tó lè kojú Tìmì Àgbàlé Olófà Iná ni ọ̀rẹ́ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Gbọ̀ǹkáìbìrì. Àsìkò rèé láti mú ọ̀kan láàrin àwọn ọ̀rẹ́ yìí balẹ̀. Aláàfin Ṣàngó gba àmọ̀ràn náà wọlé ló bá ké sí Gbọ̀ǹkáìbìrì, ògbójú jagunjagun tó kún fún kìkì oògùn àti àṣẹ tó gbóná ju ìpè àǹjọ̀nú lọ. Aláàfin bá kó ikọ̀ ọmọ ogun tí ò dámúṣé ti Gbọ̀ǹkáìbìrì lẹ́yìn, ló bá pe àwọn ọmọ ogun náà sẹ́yìn wípé kí wọ́n má jà tìtaratìtara ṣùgbọ́n kí wọ́n jà kí Gbọ̀ǹkáìbìrì lè bógun lọ. Ogun ọjọ́ yìí gbóná girigiri. Ẹnu ya Tìmì wípé ọ̀rẹ́ òun ti padà wá di ọ̀tá òun, lòun náà bá ṣẹ́gun. Ṣé Gbọ̀ǹká ló ṣẹ́gun Tìmì àbí Tìmì padà rẹ́yìn Gbọ̀ǹkáìbìrì? Ó di apá kejì fọ́nrán yìí. Ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní ya pérégedé bí ọwọ́ aṣọ. Gbogbo àwọn tájọ kóṣẹ́ ọpọlọ yìí papọ̀ náà ni mo kí fún ìpolówó, àmọ̀ràn tàbí ẹ̀yin fẹ́ di onígbọ̀wọ́ fún ètò yìí tàbí ẹ̀yin wá MC tó dáńtọ́, ẹ lè pè mí sórí nọ́mbà yìí 08103324760. Ẹ bá mi share lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè kárí ilé kó lè kárí oko. Ambassador Òjó Sam Adébáyọ̀ Àyànfẹ́ Akin ọmọ lórúkọ tèmi. Èmi ò ní bá wọn sọ̀rọ̀ tí ò lọ́gbọ́n nú. Ọmọ elédè apèdè àkùnyùn bàbá àwọn èdè tó pegedé ní gbàgede èdè. Nítorí ajédé ni mi ti ń fi légede ṣoge. Pèrèpèrè kakọ́dé má bàa dèdè rú, mo fèdè gbadé lórí elédè tó ń pèdè rédè èdè ní gbàgede afèdè sọ̀rọ̀.